Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Mo fẹ́ kí ẹ wo kíní tí ọba olúgbò tó sọ. Mo dẹ̀ fẹ́ kẹ́ wo respond Ọọ̀ni Ifẹ̀. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ ọmọ Yorùbá, a ní fẹ́ kí wọ́n máa da orí ìtàn kodò. Bọ̀tẹ́ bá gbọ́ history ọba olúgbò yẹn dáadáa, ẹ mú sọ́wọ́. Kò fàjà nǹkan tí oníkálukú wa ò mọ̀ ó pọ̀ ju nǹkan tá a mọ̀ lọ. Ẹ má jẹ́ ká wo pé nítorí pé a nífẹ̀ẹ́ sí ọba kan ju ọba kan lọ, bọ̀ ká má lè sọ òdodo ọ̀rọ̀. The history of Olúgbò ó attach mọ́ a lot of Yoruba land. The history of Ilé-Ifẹ̀ ó attach mọ́ a lot of Yoruba land. The history of Ọ̀yọ́ Aláàfin Empire ó attach mọ́ a lot of Yoruba land. But àti wá mọ òdodo ọ̀rọ̀ nínú àwọn ọ̀tàn yìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń fẹ́ jà lórí pé ìtàn tó bá fi sí ìlú wa a máa ń fẹ́ jà sí, which is tèmi ò fẹ́ ṣe. Àmọ́ ìtàn tèmi bá mọ̀ nípa ìlú bàbá mi òun lèmi máa ń sábà sọ. Bẹ́ẹ̀ ni, but ọ̀pọ̀lọpọ̀ nínú wa ráìdà wà nílùú òyìnbó ni o, a wà l'Amẹ́ríkà ní ibikíbi tá a bá wà, ẹ jẹ́ ká máa wádìí ìtàn lé wa o. Oríkì ìdílé bàbá ẹ̀ ó dẹ̀ important. Ẹ gbọ́ nǹkan tí ọba olúgbò sọ, mo kọ́pì ẹ̀ ní, ẹ gbọ́ kẹ wá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ sílẹ̀. ọ̀nà ẹ̀ náà ti káàfọ́ ní ọ̀rọ̀ náà là ń jà wá ládẹ ní Ifẹ̀ àwa làwa bá ọ̀wọ̀ náà ni pé ẹni yìí ẹni ọ̀wọ̀ ọba tó ní ìlú ẹni ọ̀wọ̀ igbákejì òrìṣàlẹ̀ túbọ̀ ọ̀rọ̀ ọ̀nẹ́ òdìdí wádìí yẹn ọ̀rọ̀ ọ̀nẹ́ Ọọ̀ni Ifẹ̀ yẹn kì í ṣe ọmọ Odùduwà, àbọ̀ rẹ̀ ní bàbá wọn. Àwọn tó jẹ́ ọmọ Odùduwà wọn pọ̀, wọ́n mọ ara wọn, kì í ṣe ọmọ Odùduwà kọ́ ló bí àwọn dífá fún Odùduwà ni wọ́n. Èmi ni mo ní Ifẹ̀, ni mo nílẹ̀ Yorùbá. Ìkédù yìí tí ó wà bí Ifẹ̀ láti wá síbí wà ní Ifẹ̀. There's one thing tí Akéjìgún kọ́ ń gbà the Kedu of Yoruba, Professor Akéjìgún 1800 ló kọ́ ìwé ọ̀rọ̀ nípa ìkédù. Ìkédù yìí ó ní èdè wa. Ẹ tó lọ kàwé ìkọ̀ ẹ̀gẹ́ tó sọ̀rọ̀ nípa wa dáadáa ká má bàa gbàgbé ìwé ọmọnọ́ba ètò jẹ́ eléyìí tó wá. Kẹ́ ẹ lọ ka ìwé yẹn bó ṣe kọ́ the title of that book, Àrèmísà obedient servant, page 209 and page 210. Tó sọ̀rọ̀ nípa bí pé ó lé àwa la ní Ifẹ̀, wọ́n pé bí ní wọ́n ní kàn béèrè lọ́wọ́ elders tí ó wà ní Ifẹ̀, wọ́n á sọ pé Ugbo ló ní Ifẹ̀, a ní 16 community tó wà ní Ifẹ̀ ń bẹ̀rẹ̀. Tó jẹ́ pé abámakọ̀sọ́ gangan lọ lórí wọn. Wọ́n dé adé, wọ́n ti ní adé orílẹ̀ tí mo dé sí gbogbo 16 yẹn lónìí. Ṣùgbọ́n ẹni tó ń jẹ́ aláṣẹ ní Ọbámakọ̀sọ́ gangan yẹn tó jẹ́ bàbá tèmi. Tẹ́lẹ̀ pàápàá kì í ṣe Ilé-Ifẹ̀ ló ń jẹ́ Ugbomokun gbogbo Ilé-Ifẹ̀. Ugbomokun Ifẹ̀ was just a very small community ẹgbẹ́ kan. Gbàtà kúrò ńbẹ̀ náà pè ní Ifẹ̀. Ugbomokun gbogbo Ifẹ̀ tẹ́lẹ̀ Ugbomokun. Ugbo yẹn náà látọ́ ajẹ́ ń bí. Ugbomokun lọ́hùn Ugbo ń bí. Eré tí wọ́n ń ṣe yìí wọ́n là ń pè ní ògélé.
ògélé yìí wọn là ń lò níbi lọ fi máa ń kó àwọn ìfẹ́ lẹ́rú. akọ ìyàwó akọ ọlọ́mọ akọ gbogbo ẹ̀ wá síbí nígbà yẹn kí ọ̀rọ̀ Mọ́remí tó wá jáde. àwọn náà mú Mọ́remí wá síbí àwọn lọ́lọ́gbọ̀n wá láti Ifẹ̀ tí wọ́n mú wá fún ọba tó wà ń gbẹ tó fẹ́ níyàwó. wọ́n ní àjẹsára títí wọ́n máa fi kọ́ ṣùgbọ́n tí wọ́n fi ń rí díẹ̀ nígbà yẹn ni Mọ́remí ló lọ sọ fún wọn. ẹ̀yìn kan tá fi pé Mọ́remí bìtírẹ́à nìyẹn nǹkan ló lè secret yẹn fún wọn fẹ́ nígbà yẹn. wọn la fẹ́ ibi tí ìgbà tó bàmọ́ kí ó sá lọ àti tí bàbá wọn wò pé àwọn ọmọ òun sì wà ní Ifẹ̀ náà jẹ́ kó wá lọ bá wọn kó lọ kó wọn padà pàtó máa dán wọn pẹ̀lú ogun tó wọ́n mọ̀ gbogbo wọn bẹ̀ sí ń jáyà wàhálà tó ṣẹlẹ̀ o. bàtọ́ bàmọ́ kí máa lọ dọ̀hún ibi tó ti ń bẹ̀ ẹ́ nìyẹn òun nìkan àwòrán tá a ṣe síbẹ̀ ẹ̀jọ̀ má bínú ọkọ mi ìyẹn bá ní ta lọ́kọ̀ ẹ wọ́ ọ̀dàlẹ̀. bàtà máa dé tá a máa kúrò ń fẹ̀ pàápàá kọ́kọ́ ṣẹlẹ̀ lọ́hùn òun náà làwọn bá bí ara kan tí bàbá wa torí ẹ̀ wá tọ́lá máa rí bí wọ́n tá bá dé bí gbogbo nǹkan tọ́mọ ẹ̀ máa jẹ àbá bí aṣáájú bá kí ní kan tó ń pè lódòrò ó dàbí òun la fi ń ṣe iyọ̀ ńgbà ẹ̀ àwọn Portuguese ló mú lọ́wọ́ sọ́ di iyọ̀ ẹja pupa ibi yìí ni gbogbo ayé ti ń rẹja up to tomorrow èdè gbogbo nǹkan jíjẹ tá ń rí ní inú Atlantic Ocean ibi yìí la ti ń rí jù kò wá ṣe ẹnìkan ohun tó ń pè ní yẹ mọ̀ pé tẹ́ bá wo Western region tẹ́lẹ̀ ọ̀nà kún sí state ní state tí a ń sọ yàrá nìkan la ní crude oil in a very light quantity ara nǹkan tí àtúrò ẹ̀ kúrò ń fẹ̀ nìyí orí bàbá yẹn sọ fún ọ ká máa bá nǹkan tí a máa jẹ títí láéláé. tó bá ti gbà ń pé ṣe ni bàbá alábàbá òun wá bá wa ní Ifẹ̀ kò sí ìnákan báwa la ní Ifẹ̀ àwa la nílẹ̀ Yorùbá torí gbogbo nǹkan tó ń kí n sọ pé àlá ní gbogbo Yorùbá onítumọ̀ tí gbogbo ọba Yorùbá bá ti ń claim pé Ifẹ̀ náà ti lọ tó ti yé mi ti yẹ kàn gbà ń pé àwa la níbẹ̀ torí àwa ni la ní tá a wà tí gbogbo èèyàn wá bá ń bẹ̀ tẹ́lẹ̀. wọ́n ṣe máa sọ pé Yorùbá ti wà kó Oòduà tó dé rárá o kò yí ọ̀pọ̀lọpọ̀ wípé Oòduà àkọ́kọ́ fi ibi sílẹ̀ ó lọ sí ilẹ̀ Lárúbáwá ẹ̀yin náà wo èdè Lárúbáwá àti èdè Yorùbá ó jọra púpọ̀ púpọ̀ ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ pé bí gbogbo wa ṣe wọnú ara àwọn kan máa ń mú orí ìtàn yẹn wá mú láti ibì kan èmi padà wá Olódùmarè ló rán mi iṣẹ́ èmi ò bá yàn kankan jà iṣẹ́ tó ní rán mi ni mo wá ṣe. sẹ́yìn náà gbọ́ ọ̀rọ̀ tí àwọn bàbá méjèèjì yẹn sọ tí Aláàfin bá wà láyé kábíyèsí kú bàbá yèyé Lámídì ló lọ Aláàfin ò lọ bàbá náà sọ ìtàn títí ẹ̀ ṣe rí nǹkan kan tó yà mí lẹ́nu pẹ̀lú ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá ni wípé ọ̀pọ̀lọpọ̀ mọ ibi tí ìtàn wà àmọ́ kàkà kan fi sọ gẹ́gẹ́ bí ìtàn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ òun ṣàlàyé ìtàn kò yé wa tá a bá tún wá rẹ́ni tó mú ìwé tó ti kọ tí ó ń ṣe ìwé tó ṣẹ̀ṣẹ̀ kọ ń sìn torí ẹni tó bá mú ìwé tó ṣẹ̀ṣẹ̀ kọ ń sìn wá ó ti di ẹ̀dà àwọn history tẹ́ ti ń gbọ́ ní 1817 something àwọn history yẹn ní kẹjẹ́ ká máa tẹ̀lé tẹ́ bá dẹ̀ tún wo nǹkan kan ń jà ràn-ìràn lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ rí i pé èmi àti Akéwùgbà Gold a sọ̀rọ̀ brọ́dà mi a sọ̀rọ̀ lórí Saoti ìtọ̀ tó sọ ìgbà tí Saoti máa proof ọ̀rọ̀ yẹn ó ní òun náà gbọ́ ni ó dẹ̀ bẹ̀bẹ̀ ọmọ yóò dẹ̀ ti dáríjì ẹ wá rí àáfàá kan mi ìmọ̀ orúkọ àáfàá yẹn tí ó tún àbí kí náà pè àáfàá náà kékeré báyìí ìyẹn ló ní wọ́n sin obìnrin mẹ́jọ sẹ́gbẹ̀ẹ́ wọ́n sin mẹ́jọ sósì wọ́n sin mẹ́jọ síwájú wọ́n sin mẹ́jọ sẹ́yìn èmi gbọ́ pé Lájí Abbas wá o àwọn náà sọ tiwọn tán láwọn rí inú tán bọ́ àwọn ọ̀tàn yẹn
tó bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ nìtàn yẹn rí ó ní báwọn olùpìtàn wa ṣe máa gbé àmọ́ ní ọjọ́ orí tèmi náà wo bí another years sísìn kémi náà pé 60 mi ò gbọ́ ìtàn yẹn lẹ́nu bàbá ńlá bàbá mi rí ṣé ń gbọ́ mi mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé ní kékeré mi mo máa láìkí máa jókòó sọ́dọ̀ àwọn arúgbó o mo máa fẹ́ràn kí máa jókòó sọ́dọ̀ àwọn àgbààgbà o mo sì tàn tí mò ń sọ ẹnu ya bàbá mi ni mo ti gbọ́ ya bàbá mi dẹ̀ kú ní age of 107 bẹ́ẹ̀ ni ìyá tó bí bàbá mi age of 107 ló kú ọmọ Léondàdé ni ọmọ bàbá Léondàdé lọ́yọ̀ọ́ ni bẹ́ẹ̀ ni ẹni tó bá mọ Léondàdé lọ́yọ̀ọ́ dáadáa kan wádìí bàbá yẹn obìnrin ni gbogbo ọmọ tí bàbá yẹn bí bẹ́ẹ̀ ni gbogbo ọmọ bàbá yẹn kẹrin most wọn ni bàbá yẹn fún ní ilẹ̀ torí ibẹ̀ yẹn gan dàbí pé yàn ń jọba ń bẹ̀ ni ní Léondàdé wọ́n pe ya bàbá mi ní Adépàtẹ ó dà pé òun làkọ́ bí tí mi bá ṣe mistake ìyá yẹn kú ní 107 tí màmá yẹn bá ń sọ ìtàn tí gbogbo àwọn yòókù wa bá ń ṣeré èmi màmá ń jókòó tì wọ́n ni Ọlọ́run so ó máa ń le kéèyàn kan tó wá pa àlọ́ fún mi torí ìtàn táwọn èèyàn fọwọ́ kọ ó yàtọ̀ sí ìtàn táwọn màmá yẹn ti mọ̀ lẹ́nu bàbá wọn tí màmá bá fẹ́ júwe nǹkan fún mi tí màmá bá gbà tí wọ́n bí mi ó ṣe jẹ́ pé dètò màmá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbà náà so ó wà important fún wa láti mọ ìtàn Olúwa o most especially àwa tá a ti sọ lẹ́nu àwọn ọmọdé mẹ́kẹ́ ẹlòmíì kó ń Kwara ó kó ń lọrin ó kó lọ́yọ̀ ó kó ń Ìbàdàn ó kó ní gbogbo everywhere gbogbo wọn lọ wọ̀ sí sẹ́kọ̀ọ́ wọ́n wá gbàgbé ìtàn tẹ́lómìí rí lórí Facebook ló fi ń bá wa sọ̀rọ̀ wọn ò wádìí ìtàn lé wọn wọ́n bá ní kẹ́ńtọ́ bílẹ̀ kómi kó sọ̀tàn ìkóńsì kò lè sọ ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ Ilé-Ifẹ̀ tí ò lè sọ̀tàn Ilé-Ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ la bí lọ́yọ̀ọ́ tí ò mọ̀tàn Ọ̀yọ́ èmi gangan tó yẹ pé mi tiẹ̀ wá gbélé yìí lóòótọ́ Ọ̀yọ́ náà bí mi sí mo mọ̀tàn ju àwọn tó wà nínú Ọ̀yọ́ lọ ìfún àwọn tájọ jẹ́gbẹ́ gan máa ń sọ torí mi tẹ̀ ilé tàn mo tẹ̀lé tàn gan o bọ̀ mo dẹ̀ tún máa ń wo pé tí bá rẹni tó ń sọ ìtàn gidi máa wá ṣe 2+2 máa rò pọ̀ mọ́ tilẹ̀ ẹ jẹ́ ká mọ̀tàn Olúwa ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó wa ẹ jẹ́ ká mọ oríkì àwọn bàbá àwọn ọmọ wa ṣe mọ̀dí nítorí ọjọ́ ìbínú ọmọ nítorí ngbà míì èèyàn lè ṣe nǹkan kan tọmọ bá most especially àwọn ọmọ kéékèèké ìfún àgbàlagbà gan kó máa báyàwó ẹjà kó lé gan tẹ́ ẹ bá kí oríkì fún ó máa wọ àárín ọpọlọ ẹ báyìí láìsọ ọmọ àlè nìkan náà kì lóríkì ilé bàbá ẹ ló máa ní mi ní gbọ́ mi nígbà kódà tí ò bá gba gbogbo 100% á sì gba 16 bẹ́ẹ̀ ẹ wádìí oríkì ilé yín ẹ wádìí oríkì àwọn ọmọ yín àwọn tèmi tí bá bẹ̀rẹ̀ sí ní kí wọ́n báyìí sìn gbà ẹni mo kódà bó ṣe jẹ́ pé àwọn ọmọ mi Amẹ́ríkà tí mo bí sí Amẹ́ríkà àti tí mo bí sí Nàìjíríà tó yẹ pé gbogbo wọn gbé pẹ̀lú mi bì tí n bá kí wọn tó bá ń bínú tí bá kí oríkì yẹn wọn kàn máa rẹ́ni mú sẹ́fà ẹ̀ ni máa ní yes kọ̀ǹfàmù lélẹ̀ láwọn ọmọ tí wọn mọ̀ tó mọ gbogbo nǹkan tí mò ń sọ bọ́lá pé kíní mo ti máa fi kíní yẹn kì wọ́n láti kékeré tí màmá wa ní àti bàbá wọn ti dé sí ẹ jẹ́ ká mọ oríkì ilé bàbá wa àti oríkì ilé àwọn ọmọ wa gangan Ọlọ́run níjó bàjẹ́ o ìwọ tó bá jẹ́ fáǹsà rẹ ẹ tẹ̀lé mi mo máa ń tẹnu mọ́ tí ọ̀rọ̀ tẹ́mi bá ti ń sọ ò bá ti wúlò àbò wò ó pé nǹkan tó ń gbọ́ lọ́dọ̀ mi òun wéèsì dátà ẹ̀ má wulẹ̀ wo mọ́ o mo ní nǹkan tó ní mo jẹ́ kó ń wéèsì dátà má wò ó mọ́ wà láìtàláì kì í ṣe pé gbéraga o àmọ́ tí tẹ́mi gan tí mò ń gbọ́ tí mo mọ̀ tí màá tó tún ọ̀rọ̀ mi gbọ́ tí bá mọ̀ pọ̀rọ̀ tí mo sọ tó mọ̀ pọ̀rọ̀ tí mo ń sọ yẹn kò wúlò fún ẹ o ní láti follow mi o dẹ̀ ní láti máa kọ́ síbẹ̀ pé you waste my data máa block ẹ next time tí bá ti rírú ẹ̀ torí ó rí tiwa péjú orí ẹlòmíì lọ ire o.